Umu Niyas déwájú Olódùmarè gbangba o nílùú Mẹ́kà nílẹ̀ Saudi níbi tó ti ṣàdúrà fóníwá tó ṣe àdúrà fẹ́lẹ́yìn tó ṣàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ ẹ̀ pátápátá pàápàá orílẹ̀-èdè Nàìjíríà. Báwo gan ni Àjíkẹ́ Àrò ṣe gbé kinní ọ̀hún kalẹ̀ níwájú Olódùmarè gbangba? Ẹ máa bá wa ká lọ. Wàlá hawla wàlá quwwata illa billahil azim. Subhanallah walhamdulillah wala ilaha illallah. Allahu akbar. Allahu akbar. Wala hawla wala quwwata illa billahil azim. Subhanallah walhamdulillah wala ilaha illallah. Allahu akbar. Allahu akbar. Uhibbuka ya Rasulullah hubban. Uhibbuka ya Rasulullah hubban. Yuqarribuni ila rahmani qurba. Yuqarribuni ila rahmani qurba. La ilaha illallah Allah Muhammad ya Rasulullah Allah Muhammad ya Rasulullah Allah. Mashallah. Assalamualaikum. बहुत स्वाद अपनी बेटी है औलाद को ने क्रिया साल के अल्लाह दे जिक्रो भी दे सला हां कोने तुनी के डाडी ऊपर हमारो ही स्वाद माजे का खुद जाए राम في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. Allahu Akbar. La hawla wala quwwata. Fakasir bisolati ala Muhammad sallallahu alaihi wasallam. Fakasir bisolati ala Muhammad ya Rasulullah. Usbiyadi atadarakani fanta habi ya Rasulullah. Usbiyadi atadarakani fanta
Orúkọ mi ni Akíntúndé Ìṣọ̀lá Ayẹni tí mo jẹ́ olùdásílẹ̀ àti olùdarí iléeṣẹ́ Young Game International. Mo fẹ́ àsìkò sọ fún gbogbo ẹ̀yin èèyàn pé kẹ́ máa wo tẹlifíṣàn Alóore TV ní gbogbo ìgbà. Ọgbọ́n, ẹ̀kọ́, ìmọ̀, iye gbogbo ẹ̀ ló kún bẹ̀. Bá ti ń wò ẹ máa rí pé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló ṣòro síbẹ̀. Ẹ ṣé gan, ẹ máa wò ní gbogbo ìgbà.